Aha, àkíkà báyìí. Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ ọmọ. Ní gbogbo ibi tẹ́ ti ń gbé wò mí lónìí, gbogbo yín pátápátá mo kí. Àjíire bí? Gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátápátá káàfàtà mo mà kí yín o. Ẹ wò ó, ojú tẹ́ fi ń wò mí yìí ò ní fọ́. Etí tẹ́ sì fi ń gbọ́ mi báyìí kò ní di láéláé. Ẹ wò ó lónìí, èmi ọmọ yín náà ni o. Ẹni tẹ́ ti mọ̀ bí ẹni mowó. Ojúlẹ̀ mi kì í ṣàmọ̀fó olóko rárá. Ìjàsàn Michael Jackson. Èmi náà ni ọmọ olóṣù tààrùn kẹrẹ. Olókè méjì takọtabo. Bẹ́ẹ̀ ni èmi lọmọ ìkẹrẹ oníyànà afàkàrà sábẹ́ aṣọ jẹ. Ẹ wò ó, àkàrà tó ń fi sábẹ́ aṣọ jẹ o. Kì í ṣe pé torí pé wọ́n láwọn o. Rárá. Àmọ́ nítorí wípé ìkẹrẹ a máa ṣètọ́jú àlejò dáadáa. Wọn kò fẹ́ kí eṣinṣin tàbí ẹ̀rà kó ṣe kíni kọ́kùn-ún ọ̀nà ṣe ń fi sábẹ́ aṣọ jẹ kí ó dáa fún yín. Ẹ wò ó lónìí èmi náà ni o, èmi bàbá àgbà káfàtà. Mo tún dé sórí ìkànnì Facebook tá ń pè ní kọjú sí ìwé rẹ. Ọ̀pọ̀ nínú àwọn ọmọ iléèwé wò lónìí ní kọjú sí ìwé wọn. Ẹ wò ó bàbá ní dènà pẹnu ìwé òun ní ń tà lónìí o. Ìwọ ọmọdé tó bá ń gbọ́ mi lónìí kọ láti rẹ kò sì tẹ́ ẹ̀bẹ̀lẹ̀ jẹ́ kọ gbọ́n tí mo fẹ́ wí. Gbọ́ làbárí ẹnu mi lónìí o. Àkọ́bẹ̀rẹ̀ lọ wà ní àbí girama àbí wọ́n ti wà yìí ní fásitì. Ọ̀yá tètè tẹ́tí gbọ́ ohun tí mo fẹ́ wí lónìí kó fi kọ́gbọ́n. Kó fi sọ́wọ́ òsì rẹ báyìí kó má fi jẹun láéláé. Ẹ wò ó, ọmọdé tí ò bá fojú sẹ́kọ̀ọ́ rẹ̀ lónìí yóò tàràkà bó bá dọ̀la o. Ẹ bá ń wí fọmọdé ilé, ẹ wí fún gbogbo wọn báyìí kí wọ́n jáde kán wá wo orí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí o. Wọ́n wá gbọ́ ohun tó yẹ kí wọ́n ṣe. Ìwọ ọmọ tí bàbá rán lọ sílé ìwé, ìyá rẹ̀ rán lọ sílé ìwé, wọ́n sì kówó bàtú àbátú àbá ilé ọ lórí. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilé ìwé ta nínú òde òní, kàkà kí wọ́n kọjú kó gbẹ́júmọ̀ ìwé wọn èrò ohun mìíràn báyìí ni wọ́n máa ṣe kiri. Èyí ò bá dọ́kọ̀ àdáyà. Àgbèrè báyìí ń bẹ lóde, pọ́nbélé ògidì rẹ̀ ni wọ́n mú lọ́wọ́. Kàkà kí wọ́n gbájú báyìí mọ̀ ìwé wọn irọ́. Ṣàṣà nínú àwọn ọmọ ayé òde òní ní ń kàwé. Ọ̀tọ̀ tí ẹ̀ tún wá ní ká wo èdè Yorùbá gan-an. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lóde òní náà lè sọ Yorùbá kankan báyìí lẹ́nu bó ti wò ó kéré mu. Ọ̀gẹ̀dẹ̀ sì à ń bàjẹ́ báyà ló ń pọ́n. Bó o gan lèdè Yorùbá ò sì rí níwọ̀n bí 20 ọdún síbi tá a wà yìí. Nígbà tó jẹ́ pé gbogbo ọmọ tá à ń bí lónìí, púpọ̀ báyìí inú wọn ni ò lè sọ Yorùbá kankan lẹ́nu dépòdépò pé a kọ́ ọ lẹ̀. Ẹ wò ó, èmi ṣẹ̀ṣẹ̀ ń mọ̀rọ̀ ọ̀bọ̀ lápò ni o, n ò tí ì dé rárá. Bóyá ìgbà tí n bá padà wá tí n wá tún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ yìí lẹ̀ dáadáa látàyàn àyànnàyànnà rẹ̀ báyìí. Àṣà yìí tó yá àṣà, olúkálukú wà mú èyí tó bá bá àwọn inú ọ̀rọ̀ náà. Mò ń bọ̀ náà, n ò tí ì dé o, ńgbà ń bá padà bọ̀ ẹ rí bàbá àgbà káfàtà gangan lórí ìkànnì tá a sì wáyé náà ni. Èmi ń bọ̀, ẹ ṣeun.